ló bá ń pe nọ́mbà ìyàwó rẹ̀ olè bá ní nọ́mbà kan ríngì o ta ló ní nọ́mbà ìyàwó bá ní ọkọ mi ni ọkọ rẹ̀ kẹ̀ ta lélẹ́yìí ó ní ex husband kí ló wí ẹ̀yin obìnrin ẹ mà burú gan o. ọ̀tọ̀ àdàbí ní ọ̀dà kò ní sí màgòmágó. olórúkọ méjì tí ń jẹ́ kábíyèsí olódùmarè arúgbó ọjọ́ àdàgbà má kú àbí. àdàbíjà ó jẹ pé lọ o. àdàbíjà ó. ìbà olódùmarè lónìí. àdàbíjà ó jẹ pé lọ o. àdàbíjà ó jẹ pé lọ ó jẹ pé. àdàbíjà ó jẹ pé. ọba mo lè ṣe a sì máa ṣe. ẹnu ẹ kí ló dùn ẹ kankan ayáwá sọ̀rọ̀. ọba mo lè mu a sì máa mu. àdàbíjà ó jẹ pé lọ o. ọba mo lè wí a sì máa wí. kábíyèsí olódùmarè àtìbú àtòrò ilé ayé ọwọ́ olódùmarè ló wà. alájọbídé o. Wise 87.9 FM. ọlọ́gbọ́n kan ò lè ta kókó omi. ọ̀mọ̀ràn kan ò lè fira rẹ̀ jóyè. Adéròjú ọ̀kẹ́rẹ́ ń sunkún ẹ̀ há. Wọ́n dáṣọ fún ẹ, wọ́n sọ ẹ́ dèèyàn gidi, ó wá ní kí ni wọ́n ṣe irú ikọ̀ níbo. Ṣé o? Ẹ̀yin ẹ máa ṣe. Àní ẹ máa ṣe lọ. Ẹ̀yin ẹ máa ṣe. Àjàò tó ní agbádá ńlá. Ẹ̀fẹ̀ ńlá. Orí igi ló ti ń lò ó. Àdàbíjà owó dè pé. Alágídí. Àdàbíjà owó dè pé. Onínú níbí ni. Ó ṣe fún ẹ̀rí ǹda bí ó ṣe. Wọ́n ní ọjà. Ọmọ Ògúndìrẹ́ ń ṣe ti yá. Yé ṣe olúwa máa ṣe lọ àkùkù lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ pé ẹni àdá ẹ̀kú. Ọgbọ́n tó forí igi àràbà. Àdá tó ní tìǹú lo. Adé nǹkan. Ẹjọ́ tó Ọgbọ́n yẹ máa bọ̀ ní. tó forí igi ìrókò. Ọ̀tún àdàbí ní ọ̀dà kò ní sí màgòmágó. Ẹ̀yìnkùnlé àgọ̀ ni ó balẹ̀ sí. Yóò lórúkọ méjì tí ń jẹ́. Kábíyèsí olódùmarè. Ìwọ wá sọ̀rọ̀ ẹnu ẹ kí ló dùn ẹ́ kankan. Wá sọ̀rọ̀ ẹnu ẹ kí ló dùn ẹ́ kankan. Ẹ wá Ọgbọ́n àti jẹ̀wà ló ń wá. ìgboro àdàbí Ọmọdé yálé. Má sùn. ìjà ó jẹ pé lọ ó jẹ pé àdàbí Mínísítà gbogbo pèdèpèdè má sùn má gọ̀. Má gbọ́ wọlé fíríìjì. ó jẹ pé àdàbí ìjà ó jẹ pé. Ọkọ̀ kí la pè báyìí ní ìsìn. Ẹnu ẹ kí ló dùn ẹ́ kankan. Aya wá sọ̀rọ̀ ẹnu ẹ kí ló dùn ẹ́ kankan. Alọ́gbọ́n àti jẹ̀wà ló ń wá. Ọlọ́kùnrin tí wọ́n ní kó má jẹ̀wà. Tó wá rán wọn lákàrà. Àdàbí ìjà ó jẹ pé lọ. Ọgbọ́n àti jẹ̀wà ló ń wá. Ìjà ó jẹ pé lọ. Àdàbí ìjà ó jẹ pé lọ. Ó jẹ pé àdàbí ìjà ó jẹ pé lọ. Àjàdí Àkímọdé o. Ọmọ Àwọ irin tí dààmú sọ̀nà. ìyàwó sọ̀rọ̀ ẹnu ẹ̀ bọ́mọ ó fèsì ó ti há o. Àdàbí Owó tá a bá ná fún àlè. àdàbíjà ó ṣe pé Ìyẹn dègbé. ó ṣe pé àdàbíjà ó ṣe pé lọ o. Dáre má sùn. Àdàbíjà ó ṣe pé lọ ó ṣe pé àdàbíjà ó Àní owó tá a bá ná fún àlè ó ti dègbé o. sọ fún ẹ wọ́n sọ ẹ́ dèèyàn gidi oko wá ní Bímbọ́ mínísítà. irú ikọ̀ níbo. Èyí tá a bá ná fún ìyàwó ẹni. Ìlọ ẹ̀yẹ máa ṣe o. Ẹ̀yẹ máa ṣe Déédéé ló ṣe. máa ṣe lọ. Àdàbíjà Ìyàwó jẹ́ pé ẹ̀fẹ̀ là. ẹ kalẹ̀ lọ́dẹ yìí. Àdàbíjà ó ṣe pé. Alágídí. Àdàbíjà ó ṣe pé. Onínú níbí ni. Ni ó ṣe fún ẹ̀rí ǹda. Àbí o ṣe. Wọ́n ní ọ̀jáwọ́. Olóòní jáwọ́. Wọ́n ní òye ṣe. Olóò máa ṣe lọ. Àkùkù lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ pé
ẹjọ́ tilẹ̀kùn ẹni adálẹ̀kùn àtàndá tó ní tìǹbù òun lòun ó ṣe àbùkù ló lè máa kẹ̀kàn. Kóòtù Àdàbí ní ọ̀dà kò ní sí màgòmágó ẹ̀ka alẹ́ lọ́dẹ̀ yìí kò ló ka méjì tí ń jẹ́ Kóòtù Àdàbí ẹ̀ka alẹ́ o. Mo kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kọ́mọdé ilẹ̀ yìí mo kí àgbàwà tí ń lóde ilẹ̀ yìí tó ọ̀dẹ̀ Àdàbí yọ̀ọ̀dà kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè. Ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà. Ẹni tí Ọlọ́run bá mí sí kó gbàdúrà fún wa lónìí 0905-008-9879. Hello. Hello. Ẹ mà kálẹ́ sà. Ẹ kú iṣẹ́ mi. Ẹ ṣeun bàbá. Adéníjì ọtí láti ìwọlé. Ọyá bàbá. Ọlọ́run ayérayé àmà yìí. Kábíyèsí. Tó lẹ́yìn lọ́ba náà. Wàláì. Ayé lọ́ba ìlú. Ọlọ́run ni. Ẹ̀yin náà lè tún máa jẹ́ ọba ọ̀nà. Òun náà ni kábíyèsí Olódùmarè. Oh yes. Ọba tí kì í kú tí kì í tẹ́. Àyìn agbẹ́yìnga àti ìṣògo. Lórí iṣẹ́ iléeṣẹ́ lóṣù wá tẹ̀sán. Bẹ́ẹ̀ni. Ṣé ń gbàṣàkóso ní gbogbo ọgbà? Adúpẹ́. Gbogbo àwọn tó ń ṣe ètò lórí rédíò Báṣìlẹ̀ Adélókún. Gbogbo wa. Ọjọ́ àlàáfíà àti ààbò tó dálé wọn àti olóyìn lóyìn àti gbogbo àwọn náà ìgbé ètò. Ọlọ́run gbogbo àti ẹgbẹ́. Àmín. Ẹni ká béèrè. Yóò fi fún wa. Ẹni ká kọlẹ̀ kó ayọ̀ ẹ̀yà. Ẹni ká wá àwọn àdè máa rí. Ọlọ́run ẹ̀sẹ̀ fún wa. Àmín. Ibi méjì máa yọ̀. Ìsọ́nù ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Olóòtú ètò yìí tó ń darí ètò yìí lọ́wọ́lọ́wọ́ Àdàbí. Ẹ ò ní sísọ. Àmín. Akẹ́kọ̀ọ́ ló pè mí sẹ́lù. Àmín. Ohun tó lọ́n fi fún ẹ̀jẹ̀ bí ń sọ̀rọ̀ Ọlọ́run ní gbòòrùn náà. Àmín. Wọ́n fi ayé òní mú. Àmín. Wọ́n fi ayé òní mú lórí ilé òní. Àmín. Àmín. Wọ́n fi ayé òní mú àwọn àtàwọn ìgbóòtù. Àmín. Ayé agbẹ́yìnga. Ọlọ́run ṣeun. Ẹgbẹ́ àdúrà wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ ṣeun bàbá. Ọwọ́ yìí o kò lórúkọ méjì tí ń jẹ́ Kóòtù Àdàbí. Ẹgbẹ́ microphone yẹn sí. Ṣé mo gbé sétí yìí? Mo gbé sétí yìí. Ok, òun ló wà lọ́wọ́ rẹ̀ lóhun yẹn. Ẹgbẹ́ sí bí. Tara. Ok. Ẹ kálẹ́ o. A kú bójú ọjọ́ ti rí. A kú lásìgbò tá à ń bá káàkiri. Nítorí àjì àmọ̀ yìí Ọlọ́run tó láyé tó lọ́run ẹlẹ́bùrú kẹ́. Àtijẹ́ àti mú wa kò ní fi ṣe àdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa. Mo kì í lálẹ́ òní ẹ mà ṣeun. A jáde láàárọ̀ pẹ̀lú ìdùnnú. Ìgbàgbọ́ mi sọ fún mi pé àtèmi àtẹ̀yin àjọ rẹ́rìn ayọ̀ wọlé ni. Wọn ò ní fìbínú sí ilẹ̀kùn ẹnì kọ̀ọ̀kan wa. Wọn ò sì ní fìpá já ilẹ̀kùn wa láṣẹ Olódùmarè. Kóòtù Àdàbí rèé ó dé. Ẹ jẹ́ nǹkan dúpẹ́ lọ́wọ́ aláṣẹ apàṣẹ iléeṣẹ́ Wise 87.9 FM. Asheik Alhaj Chief Isiaq Ìsọ̀lárí Èbó ọmọ Kòkúmọ́. Níwọ̀nba àgbàtáyé sì ń jáyé tọ́run sì ń jí ọ̀run. Bẹ́ẹ̀ bá lóko ẹ̀ dé bẹ́ẹ̀ bá lodò ẹ̀ bọ̀ ẹ̀ ní fọ́jú rí nígbà kọ̀ọ̀kan. Tọmọ tayátayá tẹbítẹbí tọ̀rẹ́tẹ̀yẹ kan láṣẹ Olódùmarè. Ẹ mà ṣe o. Yóò ṣe wọ́n ní ọ̀jáwọ́ olóhùn ní jáwọ́ wọ́n ní òye ṣe. Ilé ẹjọ́ Kóòtù Àdàbí ti dé o. Ilé ẹjọ́ Kóòtù Àdàbí ó ti kalẹ̀ kà. Èmi máa ń sọ fún wa wípé ẹ má káwọ́ gbénú, ẹ má káwọ́ gbéra, ọwọ́ tí bá ń dunni a kì í fi sàbí àsọ. Ẹ wo bí a kì í dákẹ́ wíjọ́, a kì í wòsùn ká dáràn.
gbogbo wa là ń sáré ká lè jẹun ọmọ gbogbo wa là ń sáré pé báwo lọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa ó ṣe rí à ń gbà á lérò pé Ọlọ́run jẹ́jọ́ ọ̀la àwọn ọmọ wa mà sun ọ̀kọ́ dáa ju ti a lọ àbí ṣùgbọ́n àwọn kankan wà àwọn ìtàkùn kan wà tí máa ń dí oore lọ́nà àwọn ìtàkùn yìí àfi ká jọ gé kó ń bẹ̀ kí èrò ọkàn wa kó lè wá sí ìmúṣẹ lórí àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìgbà tí ìyàwó àwọn ọ̀dá sí tó kó wọn dálẹ̀ òun rán àwọn ọmọ òun lọ sí yunifásitì wọ́n ní HND wọ́n ní BSc wọ́n ń pe kínní ìgbà tí tọkọ mi dá ọmọ 5 lẹ̀ fún mi ọmọ 3 lẹ̀ fún mi ọmọ 10 lẹ̀ fún mi Ọlọ́run bá mi ṣe mo rán wọn ní education mo tọ́ wọn níwèé obìnrin mi ò máa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ kínní kan wọ́n ń pe kínní kan ní ègún abalabi ni ọ̀rọ̀ ọmọ ẹ lọ yunifásitì ọ̀rọ̀ ọmọ ẹ ní gbogbo ohun tó wù ẹ́ kó rán ọmọ rẹ nú ayé ègún wà ègún ọmọpọmọkọ lọ yunifásitì ẹ gbìyànjú ká gbọ́ mi dáadáa ṣe rí ohun tí ò ní jẹ́ kọ́mọ yín ní ìṣòro òun ni ìbáṣepọ̀ bàbá àti ìyá ìbáṣepọ̀ bàbá àti ìyá ni ò ní fún àwọn ọmọ ẹ níṣòro ó ti yé yín ìbáṣepọ̀ bàbá àti ìyá òun ni ò ní fún àwọn ọmọ yẹn níṣòro sẹ́rí ẹ bá náwó ẹ máa nánú ọ̀pọ̀lọpọ̀ ọ̀yá nínáwó tí ò nánú ẹ ti sùn ìwọ ọ̀yá tó ọkọ máa kó lọ́kàtà bàbá ọ̀rọ̀ máa lọ yunifásitì ọ̀nà owó ni ṣùgbọ́n ò nánú ìwọ bàbá tó já sí wípé ọkọ mọ̀sẹ́kàtà ìyá wọn ti lọ orówó tó wọn lóòótọ́ wọn lọ yunifásitì wọn ní BSc wọn ní HND lóòótọ́ ni kọ̀ọ̀kan ègún ẹ kó tìmí mi adúlójọ mo bàbá tí ń jókòó dìran èmi mo sọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ègún bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa lérí kọ̀ọ̀kan ègún o tẹ bá náwó àfi kẹ́ ẹ máa nánú yín sẹ́rí ọgbọ́n tó lọ ó ní gbà fi pamọ́ wọ́n padà wá sanwó ọ̀yà rẹ fún ẹ gbà fi pamọ́ wọ́n padà wá sanwó ọ̀yà rẹ fún ẹ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní sọ̀rọ̀ púpọ̀ òun máa yí padà mọ́ láyé sẹ́rí ìjà tẹ́ ń jà yẹn ẹ fi bayé àwọn ọmọ yín jẹ́ ni pẹ̀lú BSc tán ní kókó ọ̀rọ̀ nìyẹn kókó ọ̀rọ̀ gangan nìyẹn BSc mo ní ẹ̀kọ́ṣẹ́ ó ti kọ́ṣẹ́ mo ti sanwó ẹ̀kọ́ṣẹ́ rẹ̀ kíní kan afẹ́ṣẹ́ freedom èmi mo ṣe freedom fún yes ìwà àwọn wàhálà tí ń bẹ láàrin bàbá àti ìyá yẹn láàrin ìyá àti bàbá yẹn wàhálà tẹ́ ẹ̀ ń jọ ń fà yẹn òun ni ó takùn dínà máa ń takùn dínà ní ó máa ń di ègún ègún ọ̀mú ẹni tó ní BSc ni ègún ọ̀mú ẹni tó ní masters ni ègún ọ̀mú ẹni tó ní PhD ni kí ló ń sọ yìí àìmọye PhD tí ń fẹsẹ̀ gbárùkù kiri àìmọye PhD tíyàwó ọ̀dọ́ ń lé rẹ̀ kí ló wá ń sọ fún mi kí ló ń sọ fún mi nísìn wá ní Ọlọ́run sí ìwọ rówó tọ́ mi ò sọ pé ò rówó tọ́ àwọn ọmọ rẹ rárá o orówó tọ́ wọn lóòótọ́ ni àní onáwó ṣùgbọ́n ò nánú mo parí ìjà kan láti Ìjẹ̀bú Òde láti Ṣàngó wá sí Ifọ̀ gbogbo ara wọn pẹ̀lẹ́ bẹ̀kúta má ṣe o má ṣe o
tí ìbínú bá dé láàrin ẹ̀yin bàbá láàrin ọkọ àtìyàwó ẹ kì í rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín mọ́ owó tẹ ẹ náà ẹlẹ́màá olówó mo rò pé ó ní síǹjì kan lọ́wọ́ bàbá bá mi ná màá gbé bùkátà rà mo tó bùkátà ọmọ mi gbé ọ báyé wọn jẹ ní olóńgbọ ó gbégun lórí àwọn yẹn nìyẹn ìwé tó kọ́ wọn kí ìwé tó rán wọn yẹn ó fún ọ ní sound education lóòótọ́ mo gbóṣùbà fún ẹ ṣùgbọ́n ṣá kí wọ́n lè míngù láwùjọ ni kí wọ́n lè míngù láwùjọ kí wọ́n lè relevant láwùjọ òní gbogbo èyí tó ṣe yẹn ìrìn àjò wọn nú ayé ìyẹn ń kọ́ ìwé ni wọ́n fi rìn ìwé ni wọ́n fi rìnrìn àjò ìwé kọ́ education kọ́ ìwà tẹ́ ẹ hù síra yín ẹ̀yin ọ̀run méjèèjì òun ni àwọn ọmọ yín máa fi rìn nínú ayé ẹni pé àdí ń sọ̀rọ̀ ayé ìwà tẹ́ bá hù síra yín ṣe rí obìnrin tó bá fara dà tó ń sin pẹ́pẹ́ fúnrú fún ọkọ ẹ̀ tó fara gbolẹ̀ fún ọkọ ẹ̀ ẹ lọ wo àwọn ọmọ wọn ẹ lọ wò wọ́n tí wọ́n bá mú àwọn tí mo parí ìjà fún yìí mo ń bá wọn sọ ọkọ wa ń bẹ ìyàwó ẹ̀ ìyàwó yìí ló wá rán rí kò àṣà ìyá ìyàwó náà jókòó mo ń sọ fún àwọn ọmọ ẹ̀ mo ní màmá ẹ̀yin ọmọ ilé ayé tí mọ́mì yín rà fún yín lẹ́ ń lò yìí o ẹ̀yin ọmọ yìí ìyá yín ló jókòó yìí o ilé ayé tí ìyá yín rà fún yín àti bàbá yín òun lẹ́ ń lò ọwọ́ àpò èyí tẹ̀yìn fẹ́ rà fáwọn ọmọ tẹ̀yìn náà bí ilé ayé tẹ̀ fẹ́ rà yẹn òun là ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìwọ ọmọbìnrin yìí ó sì rán rí kò ọ̀dà má bínú ìjẹ̀bú ọmọ abílòjòjò ọmọ adúrun má dé ọmọ adúrun mùsùpẹ̀dì ẹ̀jẹ̀ wọn á bẹ̀ sí kì í ọkọ wa dìde wa dọ̀bálẹ̀ fún ìyàwó rẹ̀ lónìí gidi mo ní ìyá mi pàkíyèsí ọmọ rẹ̀ ọ̀hún ti dé o ọ̀hún ó ti dé ègún ti dé o ègún àbàlàbì wọ́n ọmọbìnrin tó bá kọ̀ láti gbọ́ ohun tá a sọ lónìí tó ẹni tí ń gùn ọ́ lójú lọ́hùn yẹn ọ̀rá kàn rí wípé yóò gbèrò ẹ̀ látẹ̀yìn ni ègún ti dé nìyẹn àwọn ọmọ ló sì bí kalẹ̀ yìí màmá síbẹ̀ náà ṣe lò gbésí ayé yín làwọn yín fẹ́ lò yìí ọ̀rọ̀ kù mẹ́. ẹ lọ sórí TikTok yín ẹ search Adùnfẹ́ Adùnfẹ́ ẹ search ẹ lórí TikTok yín a máa wòra wa rí kété báyìí ni. ó jẹ́ pé òun nínú níbí ni ó ṣe fún ẹ̀rín dára bí ó ṣe wọ́n ní ọjà wọ́n. ìdí nìyẹn tí mo fi ń sọ pé ẹ sọ̀rọ̀ jáde lálẹ́ yìí ilé ẹjọ́ kóòtù àdàbí ó ti dé ẹ sọ̀rọ̀ jáde ṣe rí gbogbo ohun tẹ́jọ́ fojú ara yín rí ẹ̀yin méjèèjì ẹ pátì ẹ jẹ́ àyànjú ẹ̀ fún yín kò síjà tí ó lè parí bíjà bá jà á ní parí àwa jẹ́jà ọkọ àtìyàwó ní ò ní parí ìjà ìyàwó àtọkọ rẹ tẹ́jọ́ bímọ fúnra yín ìwọ àtìyàwó rẹ tẹ́jọ́ bímọ fúnra yín ìjà yín náà wá ní parí ó rí wípé ọba yá àwọn ọmọ tó bí jẹ ni àwọn ọmọ yẹn padà wá ṣépè fún ẹni o bàbá wọn ń dọ̀bálẹ̀ fún ẹ o sì ń yarí àwọn ọmọ yẹn padà wá ṣépè ni torí wọ́n lọ bá yé wọn jẹ́ ìyá wọn ń bẹ̀ ọ́ gbogbo yẹn ń bẹ̀ pé foríjì ìyàwó yìí ó wù foríjì ó sì ń yarí ó padà jìyà ni ó sì bá yá àwọn ọmọ tó bí jẹ́ kí n wá ní owó tó ná ọ̀nàwó ọ̀nánú sórí bó lọ bá yá àwọn ọmọ tó bí jẹ́ fúnra rẹ̀ ni lọ yan ìpín fáwọn ọmọ rẹ̀ mò ń bọ̀. ojú òpó dá wa 0905 0089 879 0905 0089 879 0905 0089 879
tàbí 0704 7879 0704 7879 àwọn ojú òpó tá a wà nìyẹn ẹ pè wọlé ní tó na ìṣẹ̀lẹ̀ yìí jáde ẹ pè wọlé hello ẹ mà ká lẹ́sà ẹ já kí olódùmarè bàbá àmì olódùmarè ẹ ṣe bàbá mi olóyè Ọbádìmẹ̀kẹ̀ kábíyèsí bàbá. ọ̀rọ̀ tí ẹ ń sọ yìí àwọn ìdílé tí ẹ ń sọ bí alágbèrè ìdílé náà ní kan. àmì olódùmarè. ṣé ńlá lè ṣe àwọn tó bá ń gbọ́ ìsìn lóbìnrin wọn yí padà. àwọn tó bá dẹ̀ ń gbọ́ lọ́kùnrin wọn yí padà. ọ̀rọ̀ ìkó òṣèṣe bí ìlú ṣàkóso parẹ́. kò sí parẹ́. ọjọ́ ọ̀la ti wà lálẹ́ bẹ́ẹ̀ni. ẹ bá fi eyín yín jóbi fún ọjọ́ kó má jẹ́ o. ẹ bá fi sọ̀rọ̀ kó gbà ẹ kó jù sọ. ẹ ṣe bàbá. ẹ pè wọlé ohun tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ẹ ṣàlàyé fún wa lálẹ́ yìí. ẹ jẹ́ kí n sọ fún yín tó bá gbé ọ̀rọ̀ yín wá tó bá pè yín ẹ jẹ́ wa a fẹ́ bọ́ ìgún dànù lórí àwọn ọmọ yín ni. bẹ́ẹ̀ mo sọ fún yín inú máa bí obìnrin mi. hello. 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 ẹ kálẹ́ sà. ẹ kálẹ́. ẹ ṣeun. èmi ni mo náà lọ láti iléeṣẹ́ àwọ̀. láti iléeṣẹ́ àwọ̀ ẹ kálẹ́. ọ̀rọ̀ tí ẹ kú ìgbà kárí o. ẹ yóò ṣí fẹ́ o. àmì ìyá mi. gbogbo nǹkan tí ẹ ń sọ yìí obìnrin mi àtọkùnrin mi wọn ò ní ní pípé. because rí ọ̀rọ̀ ọmọ tí a ń bì ẹlẹ́mi àtòrí pé ọkọ mi ò ní lọ́wọ́ tàbí nǹkan kan afọkàn tó làásọ̀ bọ̀ sílẹ̀. á lọ. nígbà tó bá wá tàṣìṣò tó yẹ kó máa fi tó wá tó ọmọ wa dàgbà àwa rántí wípé òǹkàdìmọ̀ síbì kan ìfẹ́lẹ́ gbòkè ìfẹ́lẹ́ jẹ ìlú. èrè nǹkan tó ń fi ṣe é lẹ̀kan ọmọ òun tó ń fi lọ. gbogbo nǹkan tó ẹ̀rìn tí a ń sọ yìí nìkan tó ti ṣẹlẹ̀ pẹ̀lú tó lè dúró yìí. èmi náà ṣe tí mo ń ṣe ọ̀rọ̀ ọmọ tí yóò fi ọ̀kẹ́ lẹ́yà bá ọmọ mi. àwọn fábílì mi ní àti ìfi ọkọ̀ tó sílẹ̀ tó ṣe ṣe èmi mi lè jẹ ọmọ mi sílẹ̀. náà ọmọ òun ilé ọmọ náà ni mo gbé gbẹgbẹ tó ṣe. bàbá wọn kọ́. agbẹwò àpẹẹrẹ agbẹwò àyè. ìyá mi ẹ kú ọ̀rọ̀ mọ́ àjẹdálélé ẹjọ ń jẹ àwọn ọmọ yẹn. gbogbo obìnrin tó bá lè ṣe làákàyè tó bá lè dúró torí bó ṣe ń gbóná yẹn Ọlọ́run ní mọ̀ nípa ẹ̀ àwọn ọmọ yín fẹ́ yan ìpín nìyẹn ẹ sì dúró títí táwọn ọmọ yẹn fi yan ìpín ẹ ti pa ègún rẹ́ ègún ò ní jà yín kò ní jà àwọn ọmọ yín. ẹ ṣeun ẹ bá ń kí dádì wa. hello ẹ kálẹ́ ẹ jẹ́ kí Olódùmarè ọ̀yà látòkè ẹ̀fọ̀n. ọ̀rọ̀ tẹ́ ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀. Obìnrin irú èmi nìkan mo ní ọkọ lóhùn pé ayọ́kùnrin lè ní pé ó máa ń wà ní ọmọ wà láàrin ìyá tàbí bẹ́ẹ̀ ni mo rí pé ó wà mọ́ ó dẹ̀ wà lọ́dọ̀ ìwé òpè náà ní ìpè níjọ́ tí ọmọ yẹn fi ọdún mẹ́wàá níjẹ́ ni mo rí kọ̀ yẹn ọwọ́ 15,000 ọ̀nì kejì ṣe bẹ́ẹ̀ dé fọmọ yẹn láti ìgbà yẹn mo ṣáà ń pè wọ́n mo pè wọ́n tí bá wá sọ pé pé ọmọ yẹn wò sí rẹ̀ 15,000 ní o níjọ́ 2,000 níjọ́ àìsàwé máa tẹ̀lé ní máa sàn ìdókòwò bàbá náà tẹ́lá rò kò ní ṣe kankan ìgbà tó mẹ́wàá fẹ́ jáde primary 6 wọ́n fi wà ní estimate everything almost where the 20,000 sọ fún ó fi mí lọ́kàn balẹ̀ bí sọ́ọ̀dì sátọ̀dẹ̀ làwọn yẹn jáde níjọ́ sátọ̀dẹ̀ gbogbo láàárọ̀ sátọ̀dẹ̀ ni wàá tẹ̀lé ọwọ́ sí wọn tó ń lọ fi ṣe òun ṣèṣe mo wá sọ mo
Téèmì ni mo máa sáré sí nígbà tí ẹ̀ṣẹ̀ tó mo ṣẹ̀ sọ fún ìgbà tọ́mọ ètò wọn bá tètè láti jọ sọ tó lè sọ pé kí n má wọ̀rí. Láti dè sí ṣé bá pè mí wọn ní gbé kọ́ tó lè pè wá dè sí. Ẹ wá wúrò ọmọ ètò mi ni mò ń dá pàṣẹ mò ń dá rẹ̀. Ṣé ẹ̀mọ́ pé yẹn wà ní ẹ̀bẹ̀ yẹn? Ẹ ṣeun. Ẹ jọ ṣé tó bá wá dọjọ́ ọ̀la tí ọkùnrin yẹn bá wá sọmọ yẹn? Kí ni nǹkan tí mo lè ṣe? Ẹ ṣeun bá. Ọmọ yẹn wà lọ́jọ́ mi báyìí báyìí ọmọ yẹn ti wọlé ẹ̀fún àbáyé. Ẹ ṣeun ìyá mi. Ẹ ṣeun ṣé mo pé àkọ́kọ́ náà àmọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ra yín. Bóyá ẹ máa gbọ́ bóyá ń ṣe lẹ́kàn ríra yín ṣe nígbà náà pé jẹ́ ọṣẹ boyfriend and girlfriend ńlóyún bá dé. Kí ló wá fàtẹ́ fi pínyà? Bàbá yín ti kú ló ti yọwọ́. Nísì ọmọ mi lẹ́yìn bí báyìí. Ọmọ méjì péré ni. Ṣé fún ọkùnrin àbí fóun nìkan ṣoṣo? Bẹ́ẹ̀ni. Ẹ pè mí lẹ́yìn ètò, ẹ pè mí lọ́la láago mẹ́wàá. Ọ̀rọ̀ tó bá gba fìtílà kì í sọ lójúmọmọ. Wọ́n pe aago mi jáde madam. Hello. Ẹ mà kalẹ̀. Hello. Oh. Sẹ́rí ọmọ fẹ́ yan ìpín tínú bá ń bí ẹ sí ọkọ ẹ lọ bomi sùúrù mu ọmọ rẹ fẹ́ yàn pín tínú bá ń bí ẹ sí ìyàwó rẹ lọ ṣe sùúrù ọmọ rẹ fẹ́ yan ìpín gbogbo ẹ mo fi sọ ẹgbẹ̀rún sáàmù ò lè pa ègún rẹ lórí ẹ̀dá ẹgbẹ̀rún gbogbo yàsín kò lè pa ègún rẹ bẹ́ẹ̀ mo sọ fún yín kò lè parẹ́ inú tí ń bi ẹ̀yin ọba ṣe sùúrù o àmọ́ ibẹ̀ tí ẹ bá lè ṣe sùúrù á jẹ́ pé wọ́n gan fúnra rẹ̀ àwọn òbí ẹ ti gbégun lé ọ lórí nù ìwọ náà tó fẹ́ sọ ìgún kalẹ̀ sórí ọmọ tó o bí gbọ́ ìrolùgbọ́ mi tí ìyá rẹ bá kọ́kọ́ ìyá ẹ òun àti àbáyé tó bá ti kọra wọn lẹ̀ bí a fẹ́ rìn lálẹ́ yìí ìrìn àjò pọ̀ ọ̀dà tí ìyá tiẹ̀ ìyá tó bí wọ́n fúnra rẹ̀ tó bá fi lè kọ bàbá ẹ̀ sílẹ̀ tí wọ́n pínyà lọ́tọ̀ọ̀tọ̀ tí ilé ọkọ wọn náà wá ń ró títí báyìí tàbí tí àárín wa àti ìyàwó rẹ̀ náà bá gúnrégé mọ́ ọmọ pé tó ó dójú ọ̀gbagadè a jẹ́ pé ègún ti wà fún wọn náà ó wàá rò ó pé síwọ náà tún wá gbélé ìkàlẹ̀ fáwọn ọmọ tó bí ni àkíyèsí tí mò ń pè ọ́ sí nìyẹn o àkíyèsí gidi gan tí mò ń pè ọ́ sí nìyẹn pé ó náwó àfi kó nánú tó o bá náwó tó o bá nánú pàbó lọ́jà sí ẹnìkan wọ́kọ̀ wá sọ́dọ̀ mi ní ìjẹta ní àmì graduate ẹ̀rọ ló ń bà mí ń ṣe lórí rákúrakú astagfirullah iṣẹ́ òlẹ̀ wọ́n ń fọ̀rọ̀ wa lẹ́nu wò iṣẹ́ òlẹ̀ wá ń ṣe níṣẹ́ márẹ́ẹ̀jì láyé mi graduate wàláì ọsọ yíà tó ṣe tán ọsọ ibi tó ti lọ serve tó bá rí bó ṣe tó bá rí bó sound tó bá rí bó ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ spoken ó wà òkè omi fẹ́rẹ̀ lè máa bọ́ lójú mi pé wọ́n sì dá lámọ̀rí ọmọ yìí rú ó tún ti pè mí òun ló ọdíyalé òun ló sí pẹ̀lú pè mí lónìí tó sọ pé nọ́mbà sísá òun rèé mi níyè mo gbé ọyá ẹ sọ fún mi àwọn òbí kan ló bí o ẹ ti rí tẹ bá lọ wọnú sàkúnbẹ yẹn ẹ bá nǹkan pàdé òun ni mò ń pàkíyèsí rẹ sí madam o lè lówó lọ́wọ́ lóòótọ́ bó ṣe fọkọ rẹ lẹ́yìn bẹ́ẹ̀ sì jàtẹ túká yẹn o lè lówó lọ́wọ́ kó máa finance àwọn ọmọ rẹ lọ lóòótọ́ kódà kó máa mọ feeling pé
kó má fi ilẹ̀ pé òun ná owó ṣùgbọ́n ṣá òun dẹrù ègúnlẹ̀ di àwọn yẹn ni kóòtù mi lọ kóòtù mi lónìí ọmọ yìí pé ègún lánàá ló gbé kalẹ̀ fún wọn àná ká sí owó rẹ̀ tí ò ní wúlò mọ́ ẹ̀dùnkẹ́ tó fún wọn tó máa wù wá tí wọ́n gbóòtù máa sùn pé sómi owó rẹ̀ ló jóná báyìí nígbà táwọn ọmọdé bá sí dáadáa inú ayé from one place to another ni wọ́n fi ń lọ́kọ wọ́n tún débi iṣẹ́ wọ́n tún lé wọn dànù iṣẹ́ ègún ni ègún ọ̀tọ̀ ni ogun ọ̀tọ̀ ni méjèèjì ń kọ̀wọ́ rìn ni wọ́n jọ pààlà ni ó lè máa sọ fún mi pé nà láì ọmọ pé nà true owó tó ní ló ń gùn ẹ́ ṣùgbọ́n ìmísí Ọlọ́run ló ní sọ fún ẹ lálẹ́ yìí kó lè bọ́nú àdánwò láti lè gbé ègún lé àwọn ọmọ tó bí lórí ẹ pe àwọn ọmọ ẹ pe ara yín àtọkọ àtìyàwó tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ra yín mọ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà fún yín ni tẹ́ ẹ bá fẹ́ra yín mọ́ ẹ pera yín ẹ forí jìra yín kẹ́yìn méjèèjì kẹ́lẹ́jọ fọ́sowọ́pọ̀ láti máa tọ́jú àwọn ọmọ yẹn kí bàbá kó máa mí sí àwọn ọmọ yẹn kí ìyá kó máa mí sí àwọn ọmọ yẹn ìmísí ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀ fi ra ọ̀la fáwọn ọmọ yẹn ọkọ ẹ lè má lówó lọ́wọ́ kí ìwọ ìyàwó kó lówó lọ́wọ́ ẹ pera yín ìyàwó ẹ lè má lówó lọ́wọ́ kí ìwọ bàbá kó lówó lọ́wọ́ ẹ pèyà àwọn ọmọ yẹn padà ẹ lè má fẹ́ra yín mọ́ o ṣùgbọ́n kí ìmísí ìyá àti ìmísí bàbá kó lè papọ̀ lórí àwọn ọmọ yẹn bí bẹ́ẹ̀ kọ́ ègún láǹlànà ẹ ṣeun. ẹ jẹ́ kí n máa kí àwọn tí wọ́n ń so nígbọ̀wọ́ wa tí wọ́n ràn á lọ́wọ́ tí wọ́n ràn wá lọ́wọ́ Feminant Nigeria Enterprises ẹ ṣé àdúpẹ́ o tí wọ́n ń ta irin tó léwura dáadáa mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tó ń somi Cabotas Water àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ọjà yóò sì máa tà láṣẹ Olódùmarè Oyeka Block Industry onígangan lọ́wọ́ mo kí n dáadáa ẹ ṣeun púpọ̀ mo ń bọ̀ ti blọọkì jẹ́ ń kọ́ ẹran mi létí náà ẹ bá mi wọlé sí blọọkì jẹ́ jàre. Arówólò Block Industry mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Fusidam Nigeria Limited adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ mà ṣe o. Sáàgbó ń wọlé. Hello. Ẹ kalẹ́. Ẹ ǹlẹ́. Àmì Ọlọ́run. Àmì. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ má lò yẹn ṣe é. Ẹ jẹ́ kí n mú ìṣẹ̀lẹ̀ yìí wá fún yín kẹ́ tún gbọ́. Ọkọ àtìyàwó tó fẹ́ra wọn. Ọkọ àtìyàwó wọ́n fẹ́ra wọn. Ṣùgbọ́n ìlú Èkó ni arákùnrin yìí ń ṣiṣẹ́. Ìlú Èkó ló ń ṣiṣẹ́. Ó máa ń wálé, ó lè wálé ní weekend. Ìgbà míì ó lè dákọ́ wálé. Ṣùgbọ́n ìlú Èkó ló máa ń ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin òun like distance relationship àbóòní minister àbóòlẹ̀ ṣe pé distance relationship amínà lòun like ìwọ́nu Ọlọ́run nù. Arábìnrin yìí òun wà nílé flat níbi tóun àtọkọ rẹ̀ jọ ń gbé pẹ̀lú ọmọ méjì.
ibẹ̀ ni wọ́n rent upstairs ní òkè ni ẹ̀yin kọ́ yìí báyìí ni wọ́n ṣe ń bá gbèsè ayé wọn bọ̀ bọ́kọ bá lọ ó di Friday ìgbà míì ọkọ lè dákán wálé ṣùgbọ́n ọjọ́ burúkú mo ti ń ṣe mo lè ṣe é avivìlà pé ní ọjọ́ kan níye rẹ̀ mọ. ẹ̀yin kọ́ yìí alẹ́ ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún lálàlú àkótópó ńlá wo arábìnrin yìí ó wá ẹ̀yin ọkùnrin kan tó jẹ́ pé ẹ má lọ bá obìnrin ní matrimonial home ẹ ṣe làákàyè obìnrin yóò máa kí láàrin pé máa bọ̀ kò sí wàhálà Ọlọ́run ó mú ọ torí pé ǹjẹ́ wọ́n lè gba ohun tí wọ́n lọ sí yẹn ṣó lè gbà kíyàwó rẹ̀ kó má sí ilé kíyàwó rẹ̀ wá gbé àlè wá sí matrimonial home inú ilé rẹ̀ ní bedroom ẹ̀ ṣó lè gbà wọ́n sì náà fi ń lọ èèyàn tàbí èèyàn kan ní kó máa bọ̀ wọ́n náà sì lọ ó sì gọ́ ó sì lọ bẹ̀ tán bá pa ọ́ sọ wọn pa ọ́ náà nìyẹn kò sí ohun tó ṣẹlẹ̀ tó bá fi nǹkan kan lé ìyàwó lára tó bá lù lọ́hùn-ún tó tàkìtì lẹ́ẹ̀mẹ́ta ọ̀tá náà ni kò sí ohun tó ṣẹlẹ̀ ebókìtì lọ́ta mọ́ dìde àbí bọ́ bá sì pọ̀ ẹ̀jẹ̀ wọ́n gbé lọ síbítù kò á tán ẹnu kan lọ́ta tẹ́rù ń pa ní hospital ní ilé ìwòsàn ló kú sí orílẹ̀ ayé tó ń lò. ìgbà tó di alẹ́ arábìnrin wá sílẹ̀kùnlẹ̀ nírètí pé man friend òun ń bọ̀ wálé lálẹ́jọ́ tí mo wí man friend ẹ̀ ń bọ̀ nílé wá sílẹ̀kùnlẹ̀ àwọn ọmọ ti lọ sùn ní yàrá tiwọn òun náà ti wà lórí bed ẹ pé àwọn orun yẹn àbí mínísítà ọ̀rọ̀ àwọn orun yẹn kì í ṣe é sùn bọ̀rọ̀ ó dijú tì ìwárìrì ti mú pé ọ̀rẹ́kùnrin rẹ̀ ń bọ̀ ex òyìnbó káìláyé ex ń ó pè ex husband àbí nígbà tí ex husband àlè ìgbà tóun máa dé ọbalẹ̀kùn sísí ó sì wọlé sọ ọkọjá sí ọwọ́ sí ti rúùmù dídá ní rúùmù lẹ́sì pé ọwọ́ mi báyìí ọba ṣe kóró sínú yàrá lọ́hùn-ún mò ń bọ̀ ó ṣe kóró sínú yàrá tán ẹ̀yin kọ́ yìí wọ́n ń ṣe yùnkẹ́yùnkẹ́ lọ́wọ́ ara wọn ti wà lọ́nà wọ́n ń ṣe yùnkẹ́yùnkẹ́ ẹ má bínú ẹ̀yin tí mo fẹ́ dákọ̀ yìí o ọ̀rọ̀ ló débẹ̀ o èmi kì í yájú o ìdàkùn ṣùgbọ́n ọ̀rọ̀ débẹ̀ àfi ká lè sọ ọ́ torí ohun tí mo fẹ́ dákọ̀ yìí àwọn náà ṣe dáadáa ex husband àti arábìnrin yìí wọ́n ń ṣe yùnkẹ́yùnkẹ́ lórí bẹ́ẹ̀dì lọ́wọ́ ni wọ́n pariwo olè ládùúgbò ẹ mọ̀ ọkàn àwọn ọ̀tí ẹ̀ lọ́bẹ̀ rárá àwọn ti wà lórí emotion wọn ò lè gbọ́ pé wọ́n pariwo olè rárá wọ́n sì fẹ́ sí ilé yẹn àwọn kan àtẹ́kọ́ máa kọ́lé ní two bedroom flat bílẹ̀ ẹ̀ ṣe wà nìyẹn wájú upstairs sẹ́rí olè yẹn kàn ọkọ̀ fo fẹ́ǹsì yẹn a fi jù nínú compound yẹn tó pé kó wọn lè secure for security purpose pé kó lè secure life òun kábàá mú ọkọ̀ wọlé ọkọ̀ jump sínú compound yẹn ni bó ti wá jump sínú compound ṣé wọ́n wá rí i mú ni ta ló pariwo lé lórí ń bọ̀. ẹ̀yin kọ́ yìí ẹ ti sáré náà ìyẹn wá rí wípé ilẹ̀kùn fúláàtì kan wọ́n sílẹ̀
òun kàn wọlé ni wọ́n ń ṣe yùgáyùgá lọ́wọ́ níyàwó ń sọ pé òun gbúrò wọn níbi ilẹ̀kùn yẹn ó ní mo tilẹ̀kùn báwo rí ó tilẹ̀kùn báwo rí olè bá wọnú fúláàtì yẹn lọ bá wọn bí wọ́n ti ṣe yùgáyùgá ó ní ẹ ní problem ẹ mọ̀ pé ara wọn máa wálẹ̀ ní gẹ̀rẹ̀ ọba ní olè ní òun o olè ní òun wọ́n dẹ̀ ti ń pariwo ládùúgbò òun dẹ̀ wọ bí for security purpose they bá make attempts láti pariwo tó àwọn méjì bá ṣe fẹ́m ọba gba fóònù ọwọ́ wọn ọba kò síwájú báyìí lọ́ba jókòó ó ní ẹ fọkànbalẹ̀ ẹ safe ṣùgbọ́n tẹ́ bá pariwo tàbí ẹ pe ọlọ́pàá nígbà tó di pé ilẹ̀ ń mọ́ lọ àsọkọ ti wà ọkọ ti wá sílùú sábẹ́kúta yìí ó dé ọ̀tọ̀ ni tóun bá bọ̀ tó wá sẹ́kọ̀ọ́ lábẹ́kúta ló wá ní kóun ó tó padà láàárọ̀ ọ̀la àfi kóun yálé ló wá ní kóun ó ti jí wá sílé ló bá ń pe nọ́mbà ìyàwó rẹ̀ ó lè bá ní nọ́mbà kan ríngì o ta ló nọ́mbà ìyàwó wa ní ọkọ mi ni ọkọ rẹ kẹ ta lélẹyìí ó ní ex husband kí ló wí ẹ̀yin obìnrin ẹ mà burú gan o ex husband ní matrimonial home wa àtọkọ rẹ̀ ok no problem lọ sílẹ̀kùn fún ló bá lọ sílẹ̀kùn nígbà máa sílẹ̀kùn ọkọ bá wọlé ọba ọkùnrin méjì òun plus òun ó di mẹ́ta ó dẹ̀ báyàwó rẹ̀ bébì kí ló happen kí ló ṣẹlẹ̀ ó lè ní kí ló ṣẹlẹ̀ farabalẹ̀ ò ní problem ó lè yẹn tún wá ó tún introduce ara ẹ̀ farabalẹ̀ o báyìí báyìí ni mo jẹ́ o farabalẹ̀ ò ní problem life is safe ó ní madam talẹ pé ọkọ yín dà láwọn ọmọ tó dúró yìí ọlọkọ òun rèé ó ní ọ̀hún ẹ̀yin lọ́kọ ẹ̀ lóòótọ́ báwo lẹni yìí wá sí jẹ sẹ́mẹ́lì yìí rí ọ̀rọ̀ bá di wo mi ń wọ̀ ẹ́ o lè yẹn ní wẹ́ no problem ọkọ̀ sílẹ̀kùn ni bó ṣe escape ara ẹ̀ nìyẹn bóun ṣe lọ́ǹtì ẹ̀ nìyẹn ẹ dákun ọ̀rọ̀ wá di bó lọ yàgò ọ̀rọ̀ yìí tó wa lọ́wọ́ ẹ̀yin èèyàn báwo ni ká sì dà báyìí ẹ̀yin náà dà Adéròjú Màtúndé o. káàbọ̀. Adéròjú Màtúndé o. Ọmọ òkúndé lọ tún gbé tuntun dé. Adéròjú Màtúndé o. báyìí ló lè ṣe jáde nínú ilé wọn ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa bó láti adájọ́ yìí bá la fẹ́ sọ ọkọ ti yarí 0905 0089 879 0905 0089 879 tàbí 0704 7000 879 0704 7000 879 àwọn ojú òpó tó wọlé síbí nù ẹ jẹ́ kí n sáré dé agboolé alárinà kí n sáré sẹ́rí wọlé pa àmú ń bọ̀. àti pẹ́ láyé kò ṣòro ètùtù rẹ̀ lójú rántí pé atọrọ oko kì í gbin ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni oníṣẹ́ ọdún kì í gbin àgbọn ṣùgbọ́n tí o bá ní ìyàwó tirẹ̀ tàbí ọkọ tirẹ̀ wàá gbin ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àgbọn nítorí pé ìwọ ló ní nǹkan rẹ̀ ẹ káàbọ̀ sí agboolé alárinà ìwọ single father àti ìwọ single mother mọ̀ wípé oko olóko kò ṣeé gbin ọ̀gẹ̀dẹ̀ tàbí àgbọn sí rárá kí ló dé tó wàá rántí pé ọjọ́ alẹ́ rẹ ó máa ṣe pàtàkì nígbà tí kò ní sí ẹnì kankan mọ́ tí ò dúró tì ọ́ yàtọ̀ sí ìyàwó rẹ tàbí ọkọ rẹ jẹ́ òdìjọ di ọjọ́ alẹ́ títí tí ikú yóò fi yà yín ẹ máa bọ̀ wá sí agboolé alárinà láti wá ní ọkọ tàbí aya ẹ máa bọ̀ wá sí agboolé alárinà láti wá yan ìpín rere lọ́dọ̀ wa àwọn obìnrin tó dára wà àwọn ọkùnrin alálùbáríkà sì wà lọ́dọ̀ wa pẹ̀lú tí wọ́n dúró sẹpẹ́
fún irú ìyàwó yòówù tó bá fẹ́ fẹ́ tàbí ọkọ tó bá fẹ́ fẹ́ máa bọ̀ wá sí Agboolé Alárinà. Àwọn obìnrin tó ní masters wà lọ́dọ̀ wa, àwọn tó ní BSc wà lọ́dọ̀ wa, HND ń bẹ, OND sì ń bẹ pẹ̀lú. Bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ́ ọwọ́ wọ́n wà lọ́dọ̀ wa, àwọn oníṣòwò pẹ̀lú kò gbẹ̀yìn, oníṣẹ́ ìjọba pàápàá wọ́n ń bẹ lọ́dọ̀ wa tí wọ́n nílò ọkọ. Ẹ máa bọ̀ wá. A ní pastors, a ní olùṣọ́ àgùntàn, bẹ́ẹ̀ ni a ní bàbá tó jẹ́ farmer tó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ tiwọn ó tún dájú. A ní àwọn twins tí wọ́n níṣẹ́ lọ́wọ́ dáradára. A ní àwọn obìnrin tí wọ́n wà ní age bíi 32, 34, 30, 40, 42, 49 pẹ̀lú ọmọ kan. A ní lọ́ọ̀yà tó jẹ́ 51 years of age. Jẹ́ single tí ò tí ì lọ́kọ. Bẹ́ẹ̀ ni àwọn Spencer àti àwọn brother wà lọ́dọ̀ wa. Tètè mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kí o máa pe nọ́mbà yìí 070 63 53 78 83. Náà lẹ́ẹ̀kan sí 070 63 53 78 83. Ìdí àwọ̀ kan wà láàárín ọkọ àti ìyàwó èyí tó ń fa gbọ́nmi sí omi ò tó. Ìdí àwọ̀ wà láàárín ìyàwó sí ọkọ rẹ̀ tó ń fa ìmíkanlẹ̀ fún ọ nínú ọkọ rẹ̀ ní ìgbà gbogbo. Tètè gbéra máa bọ̀ wá sí Agboolé Alárinà. Ìdí àwọ̀ wà láàárín àwọn ọ̀rẹ́ méjì lórí ọ̀rọ̀ business tàbí ọ̀rọ̀ ohunkóhun tó lè jẹ́. Ìjà ilẹ̀ ń kọ́ láàárín ẹbí tàbí ogún pínpín. Kó tó di làásìgbò ẹ tètè máa bọ̀ wá sí Agboolé Alárinà. A ó sì wá ìyànjú sí gbogbo ìṣòro yóò. Lágbára Ọlọ́run. Ẹ ṣeun. Tètè máa bọ̀ wá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó pè wá sí òun nìyí 070 63 53 78 83. Gbọ́ lẹ́ẹ̀kan sí o 070 63 53 78 83. Ìdílé aláyọ̀ ló jẹ wá lógún àti kí àdúgbò wa kó wà ní àlàáfíà. Àdúgbò lẹwà. Orúkọ tèmi ni Olútúndé ọmọ bàbá tí jẹ́ Ọdẹ́yálé. Ìsàlẹ̀ Akéláwà lẹ́yìn Táyà House. Ní ìsàlẹ̀ Aké ní ìyànà Ìtẹ́sí lẹ́yìn Táyà House ní ìlú Abẹ́òkúta. Ẹ tètè máa bọ̀ wá. Ìṣòro yín yóò sì di ohun tí a wá yọjú sí. Lágbára Ọlọ́run. Kú ìkàlẹ̀. Ẹ ṣeun. Jẹ́lẹ́bí ó dẹ bẹ́ẹ̀ mú, jẹ́lẹ́bí ó dẹ bẹ́ẹ̀ mú, àtọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò, jẹ́lẹ́bí ó dẹ bẹ́ẹ̀ mú. Ẹ tọ́jú ọmọ yín, ẹ tọ́jú ọmọ yín, òbí tí ò tọ́jú. Ẹ káàárọ̀ sà. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Quotation sí mi. Ẹ tọ́jú ọkọ yín, ẹ tọ́jú ọkọ yín, ẹni bá ọkọ. A dúpẹ́. Ọkọ, ẹ tọ́jú ọkọ yín. A ṣèyàwó ní on the 19 lágbára Ọlọ́run. A ṣe ìgbéyàwó ní on the 19 ní Sátidé lágbára Olódùmarè. Wọ́n wá sọ́dọ̀ wa, a sì ṣe àdúrà fún wọn. Wọ́n ní wọn ò ní ṣe lẹ́ẹ̀mejì lágbára Ọlọ́run. Wọ́n náà dìde yíyà kó máa bọ̀ wá. Hello. Hello. Ẹ mà kálẹ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ọya. Ẹ rí ọ̀rọ̀ yóò yẹ kó tí okó ọkùnrin yẹn ni. Àwọn gbólóhùn kan wà tí mi kì í fẹ́ lórí ètò, ẹ dákun má bínú. Mi ì fẹ́ gbólóhùn kan bẹ́ẹ̀, má bínú. Hello. Ẹ kálẹ́ sà. Olóyè Babájídé máa jẹ́ ẹni tó padà láti orí ẹ̀gbá. Ẹ ṣeun bàbá. Ọ̀rọ̀ ti sọ́ra ẹ̀ tó bìnrin yẹn palẹ̀ orí ọmọ púpẹ̀ lára fún ẹ̀fọ́jọ́ máa lọ. Síbẹ̀sì dájọ́ ni bàbá mi ti rọ lọ́wọ́. Hello. Ẹ mà kálẹ̀. Ẹ kálẹ́ sà. Láti ìlú Ìlàró, ẹ ṣeun. Ẹ̀ta ẹ̀ka kókó dúpẹ́ fún ètò ìwà lọ́gbọ̀n. Ọkùnrin yẹn ẹ̀rí kó ti ṣàjùmáṣe. Ó máa gbé ọ̀rọ̀ tọkọtaya ó tó dá. Lákòókò pé máa kéde ẹ ṣeun. Ẹ tọ́jú ọkọ yín, ẹ tọ́jú ọkọ yín. Hello. ẹ máa ka dẹ́ta o.
ẹ kalẹ́ ẹ kú bẹ́ẹ̀ tó tó lórí léṣe látọ̀nà kò ní bá jẹ́. àmì Ọlọ́run Orúkọ tèmi látọ̀jọ́ látòkè àrẹ́gbà tèmi náà ń ta ìyàtọ̀. ẹ ṣeun Obìnrin ẹ lọ́kùnrin ẹ bá tẹ̀ tó tẹ̀lé obìnrin ẹ kò ní ṣe tó lẹ̀ wá kálukú lọ fún jà àyọ̀rọ̀ kọ́. ọdẹ ẹ ṣeun ẹ ṣeun Agbọ́dọ̀ ló bá ilé àtọ̀nà kò ní bá jẹ́ àmì. àmì Ọlọ́run àmì Ọlọ́run ẹ má wulẹ̀ gbèjọ́ àti pé a mọ̀ torí pé àkókò ti lọ mo kí Kẹ́bútàs alága àwọn àkómọ̀ràn alàgbà Káyọ̀dé Ámọ́sì ọmọ Sọ́hùnmí ẹ ní bọ́há lágbára Ọlọ́run àti ìdílé yín àti gbogbo ọmọ ẹgbẹ́ àkómọ̀ràn ẹ ṣé mo dúpẹ́ mo kí Ọlálékan Comrade Ọlálékan Awíkóńkó Romo secretary àti chairman àti Romo chairman mo kí n dáadáa all executive gbogbo yín mo kí pátápátá ẹ ṣé àdúpẹ́ o ọmọ arúgbó ẹ ṣeun o gbogbo yín mo kí o ṣàkọ̀tún ẹ ṣé àdúpẹ́